kí wa pé a kú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 náà láwà níbi tá a ti ṣe bẹ́ẹ̀ dàbí ẹdun tá a ti ń rọ̀ bí òwe látàrí ìròyìn àjá àbalẹ̀ èyí tí Elédùmarè tó fi jíǹkí wa pé ká máa mú wá sórí ìkànnì yìí lóòrèkóòrè ní gbogbo ìgbà nílé lájò lẹ́yìn odi láti kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ ìkànnì yìí pé àtúnkù ojúmọ́ ti tè ní ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ayọ̀ àtàìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ òní ó jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn onáà la mú wá fún wa fún ti àsìkò yìí orúkọ oníròyìn onáà ni àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ á sáré pẹ̀kẹ́ lu àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àkókò yìí náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lọ́nà ní ìpínlẹ̀ Kaduna lọ́jọ́ àìkú tá a lò tán yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ arákùnrin kan èyí tó fi tipá àti ìkúùkù bá wèrè kan láṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ fojú àwọn ọ̀daràn àwùjọ tí ọwọ́ tẹ̀ nínú oṣù tó kọjá sí oṣù yìí léde. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn ti ṣe òfin báyìí kò sí ìpàdé kankan fáwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gbogbo tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa ṣe ìpàdé lásìkò tó yẹ kí wọ́n máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́. Lábala ti Yorùbá Nation gbogbo ajìjàǹgbara Yorùbá ló gbọ́dọ̀ fura o nítorí ikú òjijì ọ̀jọ̀gbọ́n kan òun ló fi ohun náà léde síta. Níbi Afra Nation báyìí àjọ IPOB àti ìkúnlọ́wọ́ ESN ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran tí wọ́n wà ní inú igbó ní ilẹ̀ Biafra náà. Ìròyìn ilẹ̀ òkèrè ó kéré tán ènìyàn 10 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn mìíràn farapa látàrí ìjàmbá ilé èyí tó wó lulẹ̀ ní orílẹ̀-èdè Sierra Leone. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí wọn ní ọ̀nà ìpínlẹ̀ Kaduna. Bẹ́ẹ̀ bá gbàgbé àti mú ìròyìn náà wá fún wa lánàá òde yìí tẹ́lẹ̀ rí wípé àwọn ènìyàn tí wọ́n fẹ́ lọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Ànábì Muhammad èyí tí wọ́n gbéra láti ìpínlẹ̀ Plateau tí wọ́n sì ń lọ sí ìpínlẹ̀ Kaduna ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó náà ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wọn nínú èyí tí a ti rí 40 ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé èyàn Báyọ̀ Ọ̀nànúgà ó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ṣe bẹ́ẹ̀ báwọn ará àti ojúlùmọ̀ àti àwọn àgbààgbà àti ìjọba ìpínlẹ̀ Kaduna tó fi mọ́ ti ìjọba ìpínlẹ̀ Plateau bá wọn kẹ́dùn lórí ìpapòdà àwọn ènìyàn èyí tí wọ́n jẹ́ 40 tí wọ́n ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó náà lọ lọ́jọ́ àìkú tí ń ṣe ọjọ́ Sunday láti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wọ́n sọ wípé ní àti Kwandari èyàn ní ìpínlẹ̀ Plateau ó ní àwọn ènìyàn náà ti gbéra tí wọ́n sì ń lọ sí Saminaka tí ń ṣe ìpínlẹ̀ Kaduna nínú èyí tí wọn kò dé ibi tí wọ́n lọ tí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ti ṣẹlẹ̀ ẹ ọ̀nà ti pé ènìyàn 45 ó ní ìròyìn kọ́kọ́ fi léde wípé wọ́n ti jáde láyé ní ọ̀rẹ́yìn ó ní ènìyàn 5 míì ó ní ó tún ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú èyí tí àpapọ̀ wọn fi jẹ́ 40 wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ wípé kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó èyún FRSC kí wọ́n gbìyànjú láti lékún nínú ọ̀nà tí wọ́n yóò máa gbà láti fi lè dènà ìjàmbá ojú pópó kúrò lọ́wọ́ àwọn ènìyàn láti fi lè dènà ìjàmbá ọkọ̀ ojú pópó láti lè máa fi dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ arákùnrin kan èyí tó fi ipá àti ìkúùkù
bá arábìnrin kan tó lọ́dẹ orí láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Kàyéfì àti ìyàlẹ́nu náà ni ọ̀rọ̀ náà sì ń jẹ́ fún àwọn ènìyàn pẹ̀lú bí àwọn agbófinró ṣe fi páńpẹ́ òfin mú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tairu Hamidu léyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi ipá àti ìkúùkù bá arábìnrin kan tó lọ́dẹ orí èyún gángangan ní àṣepọ̀ ní agbègbè tí wọ́n pè ní Owódé ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àlàyé tẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọmọlọ́lá Odùtọ́lá tó ṣe ó ní ọjọ́ 12 inú oṣù tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ àbúrò sí arábìnrin tí arákùnrin yìí fi ipá bá láṣepọ̀ náà tó pe orúkọ rẹ̀ ní Ṣòfọláhàn bó ṣe mú ẹjọ́ náà wá sí àgọ́ àwọn agbófinró. Nínú àlàyé tí èyí ṣe ó ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tairu Hamidu yìí ó ní ó ti jingiri nínú ìwà burúkú tó máa ń wù pẹ̀lú ẹ̀gbọ́n òun yìí tó sì dájú wípé láti ìgbà tóun ti kẹ́fín rẹ̀ ó ní ó ti ń dúnkokò mọ́ òun pé bí òun bá lè ṣe bẹ́ẹ̀ tí òun jẹ́wọ́ ìwà burúkú tóun wù níṣe ni òun yóò gba ẹ̀mí lẹ́nu òun. Ìṣọ̀kan akin yìí wọn ló mú kí òun náà lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nínú èyí tí wọ́n sì ti pa kìtì mọ́lẹ̀ tí wọ́n sì wá ìdí ọ̀rọ̀ náà tí wọ́n fi páńpẹ́ òfin mú Tairu Hamidu léyìí tí ń ṣe bẹ́ẹ̀ bá arábìnrin kan tí wọn kò fi orúkọ rẹ̀ léde láṣepọ̀. Àkọsílẹ̀ jẹ́ kó yé ni pé arábìnrin náà ó ní gángangan yún ọdẹ orí tó jásí pé kò mọ ohun tó ń ṣe èyí ló sì fà á tí Tairu Hamidu tó fi ń dọ́gbọ́n lo ọ̀nà yìí láti fi ní ìbálòpọ̀ pẹ̀lú arábìnrin náà. Wàyí o Ọmọlọ́lá Odùtọ́lá ni ó ti wà lákọlò àwọn báyìí nígbà tí ìwádìí sì ń lọ lórí ẹ̀sùn náà. Inú ìròyìn tó tún farapẹ́ gẹ́gẹ́ bí Ọmọlọ́lá Odùtọ́lá bó ṣe sọ sí àwọn oníròyìn ó ní ní ìpínlẹ̀ Ògùn yìí náà bákan náà ní oṣù tó kọjá lọ ó ní arákùnrin kan tí ó pe orúkọ rẹ̀ ní Muhammadu Awalu tó já sí wípé ó ní ó fi ipá àti ìkúùkù bá aláboyún kan ní àṣepọ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe àwọn olùgbé tí wọ́n jọ gbé ilé yìí pẹ̀lú Muhammadu Awalu náà ó ní wọ́n kẹ́fín wípé Muhammadu Awalu ó já ilẹ̀kùn arákùnrin kan tí kò sínú ilé ṣùgbọ́n tó bá ìyàwó rẹ̀ lẹ́ni tí ó ti sùn tó sì ní oyún sí inú. Wàyí o níṣe ni ó pa kìtì mọ́lẹ̀ láti bá arábìnrin náà ní àṣepọ̀ kó tó di wípé ariwo ta àṣírí rẹ̀ sì tú. Wàyí Ọmọlọ́lá Odùtọ́lá ni àtòun àti Tairu Hamidu yìí gbogbo wọn náà ti wà ní àkólò àwọn nígbà tí àwọn sì ń tẹ̀síwájú láti máa dènà irú ìwà burúkú báyìí èyí tó tún lè máa wáyé ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fojú àwọn ọ̀daràn àwùjọ tí ọwọ́ tẹ̀ ní oṣù tó kọjá sí oṣù yìí àdé. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Olúmúyìwá Adéjọbí tó ṣe lánàá òde yìí lásìkò tó ń ṣe àfihàn àwọn ọ̀daràn àti ohun ìjà olóró tó gbà ní ọwọ́ wọn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú àlàyé tó ṣe ó kà síwájú pé kò dín ní 295 adigunjalè àti 186 ajínigbé àti àwọn apànìyàn tí òǹkà wọn jẹ́ 271 àfipábániláṣepọ̀ 199 àti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń kà tí wọ́n jẹ́ 143 ó ní ọwọ́ ti bà láàrin oṣù tá a lò tán yìí sí oṣù tá a wà yìí tó sì sọ di mímọ̀ wípé òbítíbitì àti ogúnlọ́gọ̀ ohun ìjà olóró bíi ìbọn àdá àti ọta lóríṣiríṣi ó ní àwọn gbà lọ́wọ́ àwọn ènìyàn burúkú yìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ó ní Olúmúyìwá Adéjọbí sọ pẹ̀lú bó tó ṣe sọ pé àwọn ẹlẹ́ṣẹ̀ míì tó jẹ́ pé ọ̀daràn làwọn náà tí ó tún yàtọ̀ sí àwọn tí wọ́n ti fi orúkọ wọn léde yìí ó ní àwọn náà pọ̀ lọ bìbàjàrà tí ọwọ́ sì bà papọ̀. Olúmúyìwá Adéjọbí sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí lábẹ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà èyún IG Ẹgbẹ́tókun ó ní kò ní fi ọwọ́ rẹ̀ mú ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì já sí wípé akitiyan àwọn agbófinró láti máa dènà àwọn ènìyàn burúkú yìí láwùjọ ó ní ó sì tún gbé pẹ́ẹ́lí sí i tí àṣeyọrí tó lámìlaka tó sì ń bẹ lórí rẹ̀. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣe bẹ́ẹ̀ kéde fún gbogbo àwọn olùkọ́ tó sì ṣe òfin náà wípé
kò sí àyè bẹ́ẹ̀ ni àǹfààní kankan sí fún olùkọ́ kankan láti máa lọ ṣe ìpàdé lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ tó bá yẹ kí wọ́n máa gba ẹ̀kọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi jáde wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọlé fún ètò sáà ẹ̀kọ́ tuntun èyí tí ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ 16 inú oṣù tá a wà yìí. Èyí ló sì wá fà á tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi wá kéde látẹnu ẹni tó jẹ́ alámòjútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ìyún Adérẹ̀mí Adéníran tó sọ di mímọ̀ wípé ní báyìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fi ààyè gba olùkọ́ kankan àbí ẹnikẹ́ni láti máa ṣe ìpàdé lásìkò tó bá yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa gba ẹ̀kọ́ ní ọwọ́. Ó ní pàápàá jùlọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó já sí wípé àwọn ọmọdé ibẹ̀ ó ní wọn kò tí ì mọwọ́ ọ̀tún yàtọ̀ sí òsì. Ó ní bí àwọn olùkọ́ kankan bá jìn sí inú ọ̀fìn yìí ìyà tó péye ó ní yóò máa bẹ lórí wọn. Ó ní torí àsìkò yìí ló yẹ kí wọ́n fi máa mójútó àwọn akẹ́kọ̀ọ́ káàkiri gbogbo inú ilé ẹ̀kọ́ ọ̀hún. Ó ní bí wọ́n bá fẹ́ ṣe ìpàdé kí wọ́n rí dájú wípé àwọn ti kúrò ní ilé ẹ̀kọ́ pátápátá léyìí tó túmọ̀ sí pé wọ́n ti parí ètò ẹ̀kọ́ ọjọ́ náà kó tó di wípé wọ́n yóò máa lọ ṣe ìpàdé kankan. Ó ní lẹ́yìn èyí kò sí àǹfààní fún olùkọ́ àbí alámòjútó ètò ẹ̀kọ́ kankan ní iléèwé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa ṣe ìpàdé yálà nínú ilé ìwé ni àbí wọ́n jáde lọ sí ibòmíì láti lọ ṣe ìpàdé ọ̀hún. Ó ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrọ̀, ìfetísílẹ̀ sì rèé ó sàn ju ọ̀rá àgbò lọ. Ẹnikẹ́ni àbí olùkọ́ kí olùkọ́ tí ajere ọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ tó sì mọ́ lórí ilé ìtòrúfin táwọn ṣẹ̀ṣẹ̀ ṣe yìí níṣe ni yóò fojú winá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. Nínú ìròyìn ti Yorùbá Nation báyìí, gbogbo ajìjàǹgbara Yorùbá ló gbọ́dọ̀ fura o látàrí kí wọ́n lè jìnnà sí ikú òjijì. Ọ̀jọ̀gbọ́n kan ló fi ohun náà léde síta lójú òpó ayélujára WhatsApp nínú èyí tí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n jà fún òmìnira ilẹ̀ Yorùbá tí wọ́n wà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀hún tí kò fi orúkọ rẹ̀ léde látàrí ètò ààbò, ó sọ di mímọ̀ wípé gbogbo ajìjàǹgbara tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá ni wọ́n gbọ́dọ̀ máa kíyèsára lásìkò yìí pẹ̀lú bó ṣe já sí wípé àwọn ọlọ́tẹ̀ àti ọ̀tá kan ti wà láàrin gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n ń pè fún ìṣubú àti ìwólulẹ̀ àwọn ajìjàǹgbara náà. Ó ní ẹ jẹ́ ká ti bi ìsáná ká fi kíyèsí oògùn. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ikú gbajúgbajà agbẹjọ́rò àgbà tó jẹ́ alátìlẹ́yìn kan gbòógì èyí tó ṣe bẹ́ẹ̀ jáde láyé lójijì èyún agbẹjọ́rò Màmá Ògúndípẹ̀ Fásakin tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé níbi ọjọ́ mélòó kan báyìí. Ó ní gbogbo èyí ó yẹ kí ó gba ìfura láti máa pe àkíyèsí àwọn ajìjàǹgbara ilẹ̀ Yorùbá sí wípé àwọn kan wà láàrin wa tí wọ́n ń jẹra wọn lẹ́sẹ̀ tó sì já sí wípé àwọn ni wọ́n ń gbìyànjú láti jẹ́ kí gbogbo òpó tó gbé ìdásílẹ̀ ọmọ Oòduà dúró kí wọ́n yẹ̀ lulẹ̀. Ó ní fún ìdí èyí gbogbo ọmọ ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá ni wọ́n gbọ́dọ̀ ya ikọ̀ ojú ni alákànfin sọrí kí wọ́n sì ṣọ́ra wọn dáadáa látàrí àti dáàbòbò wọn lọ́wọ́ afojúfẹ́ni máfọkànfẹ́ni tí wọ́n jọ wà nínú ìjìjàǹgbara yìí tó já sí wípé ìṣubú ọmọ káàárọ̀ oòjíire ó ní àwọn wá láwùjọ náà. Nínú ìròyìn ti Biafra Nation báyìí, àjọ IPOB àti ìkúnlọ́wọ́ ESN ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran èyí tí wọ́n dá màálùú wọ inú oko àwọn ènìyàn wọn ní ilẹ̀ Ìgbò náà. Gẹ́gẹ́ bí fọ́nrán èyí tí ẹ̀wọ̀n lójú móhùnmáwòrán yìí tó jáde ni wọ́n ṣe ní àlàyé pé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 17 oṣù tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ikọ̀ ESN àti IPOB wọ́n ṣe ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran tí wọ́n dá màálùú wọ inú oko àwọn àgbẹ̀ lásìkò tí àwọn àgbẹ̀ náà fẹ́ máa kó èrè oko. Ó ní wọ́n sọ wípé àwọn Fúlàní yìí ó ní wọ́n dá màálùú wọnú oko náà. Wàyí o àjọ ESN àti IPOB náà ikọ̀ ESN àti IPOB náà ó ní wọn kò ṣe méní tí wọn sì ṣe méjì níṣẹ́ ni wọ́n dáná ìbọn yáwọn màálùú wọn nínú ìtẹ̀ tí àwọn màálùú náà tí wọ́n kú sílẹ̀ gbalaja. Ó sọ di mímọ̀ wípé àwọn ṣe ìkọlù sí àwọn Fúlàní náà ẹ̀wẹ̀ ṣùgbọ́n àyè kò gba àwọn láti fi fọ́nrán rẹ̀ léde nítorí wípé ààyè kò sí lójú ayélujára.
gẹ́gẹ́ bí òfin àti ìlànà tó wà lórí rẹ̀. Wàyí o, àwọn ikọ̀ ESN àti IPOB náà wá ní àwọn kò ní tẹ́tí, bẹ́ẹ̀ ni àwọn kò ní káwọ́ gbéra láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ akin tí àwọn yàn láàyò pẹ̀lú ìkọlù tí àwọn Fúlàní fẹ́ máa ṣe sí àwọn àgbẹ̀ àwọn náà yóò sì máa dojú ìjà kọ wọn ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Òun náà sì ni orin tí ikọ̀ IPOB àti ESN náà tí wọ́n ń kọ. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí, ó kéré tán ènìyàn 10 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn mìíràn farapa látàrí ìjàmbá ilé tó wó ní orílẹ̀-èdè Sierra Leone. Lólùlù Sierra Leone náà tí ó jẹ́ Freetown ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àjọ tí wọ́n pe orúkọ wọn ní the West African Country National Disaster Management Agency NDMA bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ó kéré tán ènìyàn 10 oníbà ìṣẹ̀lẹ̀ náà lọ nílé alájà 7 èyí tó wó lulẹ̀ nígbà tí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa. Ohun tó ṣokùnfà ilé wíwó ọ̀hún ó ní kò tí ì sẹ́nikẹ́ni tó lè sọ lásìkò tí wọ́n fi kó ìròyìn yìí jọ, àmọ́ olùgbé agbègbè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammadu Kamara ó ní ó sọ di mímọ̀ wípé ọmọ òun àti ìyàwó òun wọ́n wà lára àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n bá a lọ, pẹ̀lú bó ṣe tẹ̀síwájú wípé ilé alájà 7 náà ó ní ó wà fún ilé ìgbé àti ilé ìtajà fún àwọn ènìyàn, léyìí tó já sí wípé lójijì òun náà ni àwọn gbọ́ ariwo rẹ̀ tó sì ya lulẹ̀ nínú ètí ènìyàn 10 tó ti fi ayé sílẹ̀ lọ, nígbà tí àwọn ogunlọ́gọ̀ ènìyàn míì tí wọ́n fi ara pa lọ́sìn ni wọ́n ti wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn náà tó tún kà fún tó sì kà sí etí ìgbọ́yín ó náà ni Àyànfẹ́ Elédùmarè. Jẹ́ títí di ìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá fún wa, ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tẹ́ wà yìí kẹ́ ẹ lè máa rí wa wò kẹ́ ẹ sì lè máa rí wa gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà láyọ̀ látún máa pàdé.